gbajúmọ̀ arẹwà ọmọbìnrin òṣèré ni ìyẹn òṣèré tíátà Yorùbá Mojísọ́lá Fọláyan tó jẹ́ ìyàwó gbajúgbajà òṣèré tíátà tó máa ń kópa arúgbó nínú fíìmù ni alàgbà Abdulrasaq Ọláyíwọlá tó pè yàn mọ̀ sí Òjùpá Ògo. Ó mà ti tú àṣírí, ó ti sọ ìdí tó pè yàn kò fi rí nínú fíìmù lẹ́nujọ́ mẹ́ta bẹ́ẹ̀ ló tún tú àṣírí àwọn gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ọkùnrin àti àwọn mákẹ́tà tó ń ta fíìmù Yorùbá tọjọ́kùnrin bí wọ́n ṣe ń fi ìbálòpọ̀ bẹ́ẹ̀ ṣe fi ń lọ. Ẹ rántí wípé bí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn obìnrin tó rẹwà jù nídìí iṣẹ́ tíátà Yorùbá, òkè téńté lórúkọ Mojísọ́lá Fọláyan yóò wà. Bẹ́ẹ̀ ni ẹwà ẹ̀ ló máa ń dá àwọn èèyàn lọ́rùn nítorí pé ẹwà àjogúnbá ni tí kìí ṣe pé ohunkóhun táwọn olóyìnbó ń pè ní make-up. Kódà nínú àwọn obìnrin táwọn èèyàn tí wọ́n bọ̀wọ̀ fún jù nídìí iṣẹ́ tíátà Yorùbá, òkè téńté lórúkọ Mojísọ́lá Fọláyan tó wà nítorí pé wọn kì í gbọ́ nǹkan burúkú nípa ẹ̀, bẹ́ẹ̀ ni wọn kì í kẹ́fín sí pé ó rìnrìn kùnrin tàbí gbé ara sílẹ̀ kó máa bá a sùn káàkiri. Ṣá o, nínú àwọn fíìmù tó ń jáde lẹ́nujọ́ mẹ́ta ó ń jẹ́ ìyàlẹ́nu pé Mojísọ́lá Fọláyan tó mọ eré tíátà ṣe dójú àmì kò kópa nínú àwọn fíìmù mọ́. Bẹ́ẹ̀ ni làwọn èèyàn tí ń wò pé kí wọ́n ló lè ṣe Mojísọ́lá Fọláyan tí kò fi ṣe fíìmù mọ́. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn ọkọ̀ Òjùpá Gbogbo TV, Mojísọ́lá Fọláyan jẹ́ kó di mímọ̀ wípé àwọn òṣèré ẹgbẹ́ òun àwọn ni ò pe òun sí oko eré dáadáa mọ́. Ó ní kì í ṣe pé òun ti fẹ̀yìntì tàbí pé òun ò ṣiṣẹ́ tíátà mọ́ tàbí bóyá ọkọ òun Òjùpá Ògo ló tiẹ̀ ń jowú tó ní kò má ṣiṣẹ́ tíátà mọ́. Ó ní àwọn ẹgbẹ́ òun ẹni ò fi bẹ́ẹ̀ pè òun sídìí iṣẹ́ tíátà mọ́. Wọ́n á tún bí pé kí ló dé, ṣebí àbúrò ẹ̀ ó ní Kúnlé Afọláyan tí wọ́n jọ jẹ́ ọmọ gbajúgbajà aṣíwájú àwọn onítíátà lórílẹ̀‐èdè ní olóògbé Adelove. Wọ́n ní kí ló dé tí Kúnlé Afọláyan tó ń gbé àwọn fíìmù oríṣiríṣi jáde tí ò pé gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ tẹ̀gbẹ́tàbúrò. Níṣẹ́ ni Mojísọ́lá Fọláyan bú sẹ́rìn. Ó ní àwọn ò kì í fi ọ̀rọ̀ ẹbí ṣe fíìmù ń tàwọn. Wọ́n bá ń bá fẹ́ ṣe fíìmù, ẹni táwọn bá rí pé ó wu àwọn láti lò àtẹni tó kújú òṣùwọ̀n fún ipa táwọn fẹ́ kan kó làwọn máa ń lò. Àwọn kì í fi ọ̀rọ̀ fíìmù tàwọn, àwọn kì í fi ṣe ọ̀rọ̀ mọ̀lẹ́bí. Mojísọ́lá Fọláyan wá dúró sórí eléyìí o. Ó tún tú àṣírí wípé nídìí iṣẹ́ tíátà Yorùbá ojú òun má rí tó. Ọlọ́pàá àwọn gbajúmọ̀ òṣèré tíátà ọkùnrin tó ń fojú orúkọ bò láṣìírí ni wọ́n ń na kinní sóhun pé kóun wá jẹ ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà, ṣùgbọ́n tó lóun ò gbà. Bẹ́ẹ̀ ló ní ọ̀pọ̀ àwọn mákẹ́tà eléré fíìmù Yorùbá náà ni wọ́n fi ìlọ́kulọ̀ lòun kan tó lè lòun nú fíìmù, ṣùgbọ́n tó lóun borí gbogbo àwọn ìpèníjà náà tó sì ní gbogbo ẹnu lòun lè fi sọ pé òun kò gbé ara tàbí ìdí sílẹ̀ fún ọ̀kankan nínú àwọn òṣèré tíátà ọkùnrin Yorùbá tàbí àwọn mákẹ́tà fíìmù Yorùbá.